of Good News 2021. ìròyìn ayọ̀ ni mo gbọ́ ni mo gbọ́. Ìkórè ìròyìn ayọ̀ tìjọ Celestial Church of Christ Wonderland Model Cathedral ilẹ̀ Goshen ń lo àsìkò yìí láti pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ẹlẹ́ẹ̀kẹjọ rú ẹ̀ tí ó wáyé láti ọjọ́ 11 títí di ọjọ́ 18 oṣù kejì ọdún yìí. Olùgbàlejò ọjọ́ náà ni Superior Evangelist Olúmídé Gàǹgbé lábẹ́ ìdarí olórí ìjọ mímọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Venerable Superior Evangelist AA Aládéṣẹ̀yẹ. Àwọn olórin ẹ̀mí tí ó máa fi orin pé àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ nínú ìkórè ni Evangelist Vocal, Evangelist Ṣẹ́gun Ajídára, Evangelist Àdùkẹ́ Gold nítorí ògo, Evangelist Ṣẹ́gun Nábì, Evangelist Bùnmi Akínàánú Omijé Ojúmi, Evangelist Dáre Melody, Evangelist Akíntúndé Elijah Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Evangelist Ebed Òsùnmù Mega 99. Àwọn àlejò ọjọ́ náà rèé o. Most Superior Evangelist J.D. Nunayan International Representative àti Most Superior Evangelist T.O. Oshin CCC Worldwide. Olùgbàlejò àgbà ọjọ́ náà ni Pastor Emmanuel Mobiyina Friday Ọ̀ṣọ́fà. Olórí àti olùdarí ìjọ mímọ́ ní gbogbo àgbáyé. Church Auditorium lètò gbogbo ti wáyé o. Ní New Ọba Road Òkè Onítì Ring Road l'Óṣogbo. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-312-2243 tàbí 0905-368-4111. Tó bá wá Ọlọ́run Ọ̀ṣọ́fà yóò tún tiẹ̀ náà ṣe lórúkọ Jésù.